Mo lọ sílé àwọn ògè, mi ò bá ń lé. Mo tún ti ń pè látẹ̀ẹ̀kan, kò tún gbé kọ̀. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣe kíá, mo ti late. Fóònù ẹ̀ dẹ̀ ń ring. Àbí ó fẹ́ break up pẹ̀lú mi ni? Bóyá kò like mi mọ́. Ọlọ́run má jẹ́ o. Èèyàn kan ṣoṣo tí mo mà ní láyé lọ́run mà nìyẹn. Lẹ́yìn màámi. Àbí mo dẹ̀ ṣẹ́ ni? Tí n bá tiẹ̀ wá ṣẹ̀ náà, má lọ bẹ́ẹ̀ ni now. Òjó, ibo lọmọ ìwà gbà lọ? Òjó. Nọ́mbà rẹ̀ náà kọ́ ní ń pè látẹ̀kan ni tó kọ̀ tí ò gbé. Ọlọ́mọ jẹ́ ń dáràn. Ìgè ìwọ ọmọ yìí látàárọ̀. Ẹ jẹ́ o àǹtí, ibo lẹ ti ń bọ̀? Tó tún wá múra báyìí. Màmí ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo rí bẹ́ ṣe ń pè mí but mo wà ní Kòròdú gáràjì ńgbà yẹn. Mo dẹ̀ fẹ́ káwọn area boys yẹn gba fóònù lọ́wọ́ mi tí n bá gbé kọ́ yín. Nǹkan tí ń bi ọkọ nù, ibo lọ ti ń bọ̀ nídà ẹ̀ àti pé kí ló mú ọ tó fi múra báyìí. But mo sọ bí tí mo lọ fáyìn náà nà, ṣé kò sọ fún yín ni? Ọ̀ ń bọ̀ látọ̀dọ̀jọ́ àbí? Ẹ má bínú. So ẹ rò pọ́dọ̀ Òjó ni mo lọ. Mo ò bójó ńlé, so ìgbà tí mo wá ń padà bọ̀ ńlé, Málọmọ́ ló wá pè mí. Ó ní pé kí n sòun lọ síbi birthday uncle òun kan. Mo dẹ̀ fẹ́ pè yín kí n sọ fún yín o, but mi ò fẹ́ disturb yín torí pé ń ṣe meeting lọ́wọ́. Ìgè ìgbà wo ló bẹ̀rẹ̀ wá pálapàla ẹ̀? Dákun owó ọ̀tá lọ ti bá a. Àwọn ìwà tó kì í wù tẹ́lẹ̀ ọ ti fẹ́ máa rìn kúrin báyà àbí? Dákun kí ló fẹ́ káàbúrò rẹ kọ́ látọ̀dọ̀ rẹ̀? Màmí ẹ má bínú, irú ẹ̀ ò ní wáyé mọ́. Ta nìyẹn? Àìnájọ ṣége ti dé. Òjó, dúró dè mí ta fún mi ìṣẹ́jú díẹ̀. Mo ń bá màmí sọ̀rọ̀ lọ́wọ́. Ok, màá dúró ń ta. Mi ò mọ nǹkan tó ń wá kiri. Ṣọ́ ara rẹ̀. Èmi ò tọ́ ẹni tọ́kẹ́ mọ́ rìnrìn òru o. Lóòótọ́ a lè má ní. Àmọ́ wọn bá tá a ní iná, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìgè, dákun ṣọ́ra rẹ̀ o. Mò ń wọlé lọ ná, tálejò ẹ bá lọ. Kẹ́yà tilẹ̀kùn. Ìwọ, ó yá wọlé lọ ntí ẹ. Màmí ẹ má bínú, irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Nǹkan tí mo ṣe lénìí kò yàtọ̀ sí nǹkan táwọn tó ń ṣe hookup yẹn ń ṣe. Torí 50,000 naira, mo fẹ̀mí ara mi wéwu lọ bá ọkùnrin ní Lẹ́kì. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí mi lójú ọ̀nà ńkọ́? Ìwọ Ọlọ́run, dákun wá pa ìṣẹ́ àtòṣì tó wà nínú ẹbí rẹ. Èmi náà fẹ́ gbé ìgbésí ayé tó dáa. Àbí ọmọ ta nìṣẹ́ ń wù? Òjó, ó yá wọlé. Boyfriend àti girlfriend. Ìṣẹ́ wá bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Òjó báwo ni? Ìgè, ó dẹjọ́ dáríjì mi. Jọ má fi mí lẹ̀. Ìwọ nìkan ni mo ní o. Ṣó mọ̀ bẹ́ẹ̀? Ìwọ nìkan ló dẹ̀ gbà mí gbọ́. Òjó, wáì tó ń bẹ̀ mí? Èmi ló yẹ kí n máa bẹ̀ ẹ́. Wá jókòó. Má bínú. Mo rí gbogbo kọ́ọ̀lù ẹ̀. Ṣé kò ṣàṣì nǹkankan? Ṣó wà òkè? Àbí nǹkan wà ní? Bóyá o fẹ́ sọ fún mi. Kò sí wàhálà. Mo tẹ̀lé ọ̀rẹ́ mi Málọmọ́ lọ sí birthday uncle ẹ̀ ni. Ókè. Málọmọ́. Abájọ tó fi gbé kọ́ ọ. Báwo lára mọ́mì ẹ̀? Wo, màámi wà. Wọ́n tún ti ṣe bọ́n ṣe máa ń ṣe lénìí. Ó dẹ̀ mọ̀, tán bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. As usual. Wọ́n tún gbá ilé tí again. Wo, ìfọ́tí yẹn ní agbára. Wọ́n làbò mi ní wóì nínú ọ̀rọ̀ ọ̀sán gangan. Pẹ̀lẹ́. Ó ti mọ́ra. Kí la fẹ́ ṣe? Báwo ló ṣe wá rówó tó fi rògùn fún wọn? Sista Dara ló fún mi ní sáchẹ́ẹ̀tì kan.
wọn dẹ̀ gbowó lọ́wọ́ mi. ẹ̀yà wọ́n ṣe o. Èló gan ló ń ta páàkì kan? 15,000. Ok, màá transfer 15,000 sí ẹ. Lọ ra 1 pack fún wọn lọ́la. Ige, irú àwàdà wo nìyẹn? Òjó, ó ti rẹ̀ mí gan. Wá máa lọlé, lọ bá mọ́mì. Wàá rówó yẹn lákàntì ẹ̀. Babe, are you serious? Ibo lo ti rówó? Ṣòro mi pin ni. Ókè o, owó àjọ tí mo dá ni. Alright, ó ṣé gan. Thank you so much. Má worry, tí n bá lówó ẹ̀, màá tọ́jú ẹ̀. A máa ríra tó bá dọ̀la. Kí ni ìyún? O gbà mí gbọ́ àbí? Mo dẹ̀ ṣe máa mẹ́kẹ́ o. Màmí sọ fún mi pé ọmọ ológo ni mí. Ọmọ ológo, ó dàrọ̀. Wàláhì Ige ò gbà mí gbọ́ mọ́. Èmi ọmọ ológo. Fóònù ẹ ṣáà ríǹgì. Má lọ mọ́ ni, màá pè padà. Okay now, ó dàárọ̀. Tájù, ya ilé epo ká tó délé o, kó o refill táǹkì yẹn. Yes, mo ti délé. Má bínú pé mi ò pè ẹ́ látẹ̀kan. Èmi àti mọ́mì mi la jọ ń sọ̀rọ̀. Alright, kò sí wàhálà. Mo kàn fẹ́ mọ̀ bóyá o ti délé náà ni. Ó ṣé. Henry, jọ̀ọ́ má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ o. Nípa ti iṣẹ́ tí mo sọ fún ẹ yẹn. Kò sí wàhálà, má worry. I will try. Ok, ó ṣé gan. Àǹtí Amẹ̀bọ, ṣèké ṣáájò. Kí la tún rí gbọ́ o? Ṣé kìí ṣe wọ ni mọ́mì ní kó lọ sùn? Ohun kẹ̀, ṣé ẹ̀ ní gist mi ni? Ó yá ẹ̀gbọ́n mi, báwo ni? Ṣé bọ̀bọ́ yẹn fine? Tó bá jẹ́ tìyẹn, 0 ni o. Tí ò bá ṣe torí owó ni, mi ò tẹ̀ nígbà kó fọwọ́ kàn mí. Ó mọ̀ mí náà, ó mọ̀ pé mi ò like ugly guy. Like ugly guy, bọ̀ ó lówó lọ́wọ́. Ẹ jọ̀ọ́, eléyìí tó fine tẹ́ ẹ̀ ń lẹ̀mọ́ látọ̀dún yìí. Èló ló ti gbé fún yín? Apart from ẹjọ́ wẹ́wẹ́ lójoojúmọ́. Mi ò mọ wáyé tí wà tí màmí ò ṣe like Òjó rárá. Kí ló ṣe fún yín? Mo ti sọ fún ẹ láìmọye ìgbà, wọ́n máa sọ̀rọ̀ sójó bẹ́ẹ̀ yẹn mọ́. Má jẹ́ kínú bí mi sí ẹ o. Ok o, ẹ má bínú, ìyàwó Bọ̀dé Òjó. Ó yá, ṣé ẹ tèmi ń kọ́? Owó wo? Di 50k now. At least bó ṣe jẹ́ bí 20k, ó yẹ kẹ́ lè fẹ́ mi náà now. Wáyé tó kúkú tọwọ́ bọnú àpò mi kó kúkú kó gbogbo ẹ̀. Nígbà tí mò ń pariwo lórí bẹ́ẹ̀dì, ṣó wà ń bẹ̀? Ó lè, ó rẹ́nu ẹ̀, ó fẹ́ gba 20k. Wàláì, tẹ́ bá fún mi nínú owó yẹn, màá dẹ̀ sọ fún mọ́mì. Àti Bọ̀dé Òjó gan pàápàá. Evidence ẹ̀ dà. Wọ́n lè sọ̀rọ̀ mọ́. Báwo lára yín báyìí? Ṣé mo tún ti ṣe bí mo ṣe máa ń ṣe ni? Bẹ́ẹ̀ ni, but mo ti fún yín lóògùn yín o. Nǹkan that's why tara yín ṣe balẹ̀. Ó tún ti lọ fi gbogbo owó ẹ̀ fi lọ rògùn fún mi. No, mi ò ra páàkì kan. Sachet kan náà ni mo rà. Kí nǹkan lè sáré fún yín so that ara yín á lè balẹ̀ then ẹ lè sùn. Mo kúkú ti sọ fún ẹ. Ìwọ ló gbọ́ sí mi lẹ́nu. Mo ní ó jẹ́ kí n máa bá tèmi lọ. Kó bá mi ra ọ̀tá píapíà. Kí n gbé lura kí n máa bá tèmi lọ. Kí gbogbo wàhálà tí mo kó ẹ sí yìí kó lè dínkù lọ́rùn ẹ. Màámi, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín. Mi ò lè gbàdúrà kẹ́ kú. Ká tí mọ́ wá sọ pé èmi fúnra lára mi ni màá wá fi ọwọ́ ara mi pa màámi. Ká má rí. Ìgbà wo ló wá fẹ́ ṣe yẹn dà? Ṣé ìgbésí ayé tí wọn náà ń gbé ṣé kò sú ẹni? Nítorí tèmi, o ò lè kọ́ṣẹ́, o ò lè kàwé. Màámi, gbogbo ẹ̀ yọ lọ. Ọlọ́run kì í ṣe bí ènìyàn nìkà. Tó bá rí ibi táwọn èèyàn ti ń ṣàdúrà wípé ẹni tá a ṣẹ̀ tí ò ní dáríjì wá, kọ́lọ́run má jẹ́ ká ṣẹ̀ o. Kó yá tètè bá wọn ṣe àmín. Mi kúkú mẹni tí mo ṣẹ̀ tó kọ̀ tí ò dáríjì mí. Ó yọ lọ, màámi. Come in.
ọ̀gá àti rẹ́dí sà. ọjà àti bolẹ̀ ń lọ lénìí. my 12 ọjà àti bí ta máa ń lọ tẹ́lẹ̀ yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ tí ń wò wá bí ẹni pé ológun owó ni wá bákan ojú tán fi ń wò wá bí ìgbà tán bá fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ò make sense. and èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo try kí n tiẹ̀ convince wọn pé kì í ṣe ológun owó, ọ̀gá wa kàn jẹ́ philanthropist ni, wọ́n kàn ń gbìyànjú láti ṣe oore fáwọn èèyàn ni, wọ́n nífẹ̀ẹ́ sí kán máa tọ́jú ẹni tí ò ní. ìdí nìyẹn tí a ṣe ń wá sínú ọjà láti wá máa pín oúnjẹ, owó àti gbogbo nǹkan tá à ń pín fún àwọn èèyàn. but still àwọn kan sì ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ pé bóyá ológun owó ni wọ́n wẹ́ni tán máa fi ṣògùn owó ni, wọ́n wẹ́ni tán máa lògo ẹ̀ ni, all those things. má dáhùn èèyàn lóhùn tí ẹ jàre, báwọn Nàìjíríà ṣe máa ń ṣe nìyẹn. tó o bá ní lọ́wọ́ tó kọ̀ tó ṣe fún wọn, wọn á rojọ́, wọn á lò láhùn. tó o bá tún wò sùnsùn náà pé òkè o àti ní lọ́wọ́ o, ẹ jẹ́ ká fún àwọn aráàlú ká máa ṣe wọ́n lóore. àátúnrí lára àwọn èèyàn tó tún máa sọ pé ológun owó ni, kinní kan ni, igbá kan ni. kí gan-an làwọn èèyàn fẹ́ nù lóyè. ẹ̀yin má dá wọn lóhùn sá o, ẹ ṣáà máa ṣe nǹkan tọ́lọ́run yín sá, Ọlọ́run á dẹ̀ san yín lẹ́san rẹ̀ sá. tá a bá nírò èèyàn bíi tiyín báyìí tó pọ̀ dáadáa nílùú yìí, ìṣẹ́ àti òṣì á dínkù láàrin àwọn èèyàn. ṣé bí nǹkan tá ń gbìyànjú láti ṣe fún wọn náà nìyẹn, wọ́n tún ti fẹ́ máa pè wá lólógun owó yìí. but nítorí tí wọ́n ká dákẹ́, a máa ṣe tiwa fọ́lọ́run, Ọlọ́run ló kàn wá. so kí ni ẹ pákéjì fáwọn tí ẹ fẹ́ lọ fún nìkan lé ní. sẹ̀mó 10 kg, foreign rice 15 kg, òróró 10 litres, then 1 pack of spaghetti, Milo, milk pẹ̀lú 50,000 naira cash. bí èèyàn mélòó ni tájẹ́tì yín tẹ́ fẹ́ fún nǹkan. bíi 200 èèyàn lójúmọ́. alright. nǹkan tá a máa ṣe lélẹ̀ lọ́tẹ̀ yìí, káwọn ará máa 12 náà má tún máa lọ gbà lólógun owó. ok sir. instead ẹ fi máa lọ sí ọjà ní every 2 days, bóyá ká increase target wa sí 400 people per day. tá a bá increase ẹ̀ sí 400 people per day, mo mọ̀ pé ó máa wà somehow stressful for you guys, nílé handle ẹ̀, but yẹn ò kí ń ṣe problem. nǹkan tá a máa ṣe ni pé a máa hire more people láti bá yín ṣiṣẹ́ papọ̀. so wàá lọ announce employment. tó bá fẹ́ announce employment yẹn, jẹ́ kó jẹ́ within my 12 àti K2 side. a máa fi yẹn empower àwọn youth tó wà ní eré àbẹ̀yẹ náà. a dẹ̀ máa sanwó fún wọn, a máa sanwó gidi fún wọn. àìmọye graduate ló wà níta tán ń sá káàkiri láti wáṣẹ́. tán bá rí ọfà yìí, ó ṣùọ́ fún mi, wọ́n máa jump into it ni. ó tọ́lẹ̀ sọ́sà. and even gan lórí ọ̀rọ̀ tàwọn oní graduate yẹn, I think I have some plan for them. later ṣá àwọn sọ́npa ẹ̀. mo ti consult software company kan, mo ní kó bá mi develop loan app so that àwọn èèyàn lè máa apply fún loan ní online pẹ̀lú 0 interest. wow, another great idea nìyẹn sir. in fact inú àwọn èèyàn dùn gan. you think so? I know so sir. alright, ó ṣe gan. kúṣẹ́. later sir. kí ni ìṣòro àwọn èèyàn wa gan-an nílùú? à ń gbìyànjú láti ṣe wọ́n lóore, wọ́n tún complain. tá a bá tiẹ̀ wá jólógun owó gan-an bọ́n ṣe pè wá, ẹ jọ̀ọ́ ṣé mo fi yálà ìyá ẹnìkan kan nù wọn, ṣé mo fi ṣùgbọ́n owó ni? ọ̀rọ̀ ayé, mo fẹ́ lówó tipátipá, àti lówó ọ̀hún báyìí o, àlówó ọ̀hún tán, ọkàn ló kọ̀ tí ò balẹ̀ yìí. bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́, ẹjọ́ tún bẹ wọ́n ju wa tá a tún máa face tó bá yá, ìyẹn consequence. àwọn Yorùbá ò parọ́, wọ́n ní iṣẹ́ ló ṣe é dáṣe, owó ò ṣe é dáná. béèyàn bá ṣoògùn owó gan-an kò lè dówó ọ̀hún ná.
àfi kọ́ ọmọ aráyé bá ná ń bẹ̀. Ṣùgbọ́n tí jìyà ẹ̀ bá dé, ìwọ ni wàá dáyà ẹ̀ jẹ. Ah! Àbámọ̀, àbámọ̀, àbámọ̀ kó má gbẹ̀yìn ọ̀rọ̀ wa. Hello Ìgè, mọ́mí sì ń sùn. Mo ń dúró kán jí ni kí n tó máa lọ bíṣẹ́. Ṣé afternoon ló wà lénìí ni? Afternoon shift mo wà. Ok. Ṣó ti rówó yẹn? Sorry, mi mọ̀ pé ó ti send ẹ̀. Ó mọ̀ pé ó pay ni, so tí ò bá sí data mi ò ní mọ̀ pé ó wọlé. But má check ẹ̀ sìn, ó ṣe gan díẹ̀. Ok, take care. Kí ló ṣẹlẹ̀? Àǹtí mi, ẹ send owó sí bọ̀dọ̀ Òjó. Kí ló wá ṣẹlẹ̀? Tóun náà bá gba sálárì, ṣé òun náà kì í send owó sí mi? So, ó nílò owó, mo dẹ̀ ní lọ́wọ́, mo dẹ̀ send ẹ̀ sí. So, kí ló bàdí nù yẹn? Kò sí nǹkan tó burú bí àbí. Èmi tí mo jábúrò yín tí bá ṣe irú ẹ̀. So, ẹ máa encourage mi àbí? Ìyá yín wà ń bẹ̀ o, ẹ fún ní anything nínú owó yẹn o. Èmi àbúrò yín gan tí mo wà nínú ilé yìí pẹ̀lú yín. Ẹ tiẹ̀ sọ pé gbà àbúrò mi o. Bọ̀ èèyàn tó kọ́kọ́ wá sí mind yín kẹ́ send owó fún, ó ní boyfriend yín tálákà yẹn. Mo mọ̀ pé inú ń bí ẹ, but má bínú. Mo sì máa fún ẹ nǹkan. But ṣé wá rí ti màmí tó ń sọ yẹn? Níbo ló fẹ́ kí n sọ fún màmí pé mo ti rówó? Wọ́n ṣàmọ̀ pé mi ò níṣẹ́ lápá. Bọ̀bọ́ yẹn ńkọ́? Èèyàn tó fún yín ní 50,000 naira. Ẹ ló tún fún yín ní 10,000 naira kẹ́ fi ṣe data. Kí ló wá ṣẹlẹ̀? Tẹ́ bá continue tẹ́ ń fẹ́ bọ̀bọ́ yẹn, ó má lè fún yín jù báyẹn lọ. Àyìnà, o láìkì owó. Ọlọ́run má jẹ́ kó gbé ẹ ń sá lọ torí owó. Ta ló sọ fún ẹ pé mi fẹ́ fẹ́ mi lọ títí? Ara ẹ kọ̀ọ̀kùn ó wẹ́ni tó máa bá sùn gbà yẹn ni. Dẹ̀ nísìn tó ti rí nǹkan tó ń wá. Ọjọ́ tó bá tún fẹ́ jẹran, á tún wá ẹran míì tó máa jẹ ni. Ẹni tó jẹ́ pé bó ṣe pè mí, tó sọ fún mi pé kájọ máa bára wa sùn, kájọ máa jẹra wa. Kí ni ìtumọ̀ yẹn o? So tó bá pè yín pé kẹ́ tún wá, kóun máa fún yín lówó. So ẹ ní lọ. Àìná, eléyìí tí mo ṣe gan-an, mo regret ẹ̀. Àtìgbà tèmi àtòjú ti pàdé, kò bá obìnrin mi láṣepọ̀ rí. But wèmí sìn, mo ti lọ gbédè mi fẹ́ lómi. So tí Henry bá pè mí pé kí n tún wá, tí kò bá ti ń ṣe ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá sọ, mi ò lè ever gbára mi sílẹ̀ fún wọn. Mo ti gbọ́ yín, kò dá kéèyàn máa cheat. Bọ̀ ó dá kéèyàn broke. Òṣùbà rẹ̀ rèé o, àǹtí mi. Ẹyẹ kan dúró kí n pé 20 years, wọ́n á gbà. Look at what you carry.